sí iléeṣẹ́ wa mo kí yín ìyá mi bàbá mi ní lóko lọ́nà lẹ́yìn ìdí pé ẹ káalẹ́ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ èyí tí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. ṣe rí ẹ jáde kẹ́ wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti sọ àwọn pásítọ̀ àwọn àáfàá ó ti sọ wọ́n di ọlọ́run kò tẹ́ ṣe ọlọ́run kékeré gan ó ti sọ wọ́n di ọlọ́run ńlá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn bá tí ìkúnlẹ̀ sábẹ́ pásítọ̀ wọ́n gbàgbọ́ pé ọlọ́run ò gbàdúrà wọn bẹ́ẹ̀ kẹ́dẹ̀ lọ́pọ̀lọpọ̀ ènìyàn tí ò bá tí ìyálé àáfàá ó gbàgbọ́ pé ọlọ́run ò tí ì tẹ̀lé òun ẹ wá wò ẹ wá gbọ́n tí Alájà Kàólà tún bó gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbẹ́sìn rù gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ṣàpọ́nlé àáfàá wa ni pásítọ̀ wa ni òun níwà ẹ̀ dájú ọ̀pọ̀lọpọ̀ ẹ wá ẹ mọ fọ́nìtì ẹ tún wá criticize ẹ̀sìn àbáláyé bíi pé bóyá ó ti o ẹ̀sìn yẹn ò jẹ́ nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀kẹ̀rẹ̀ àwọn pásítọ̀ wa ni àwọn àáfàá wa ni àwọn ló worst jù àwọn pásítọ̀ wa ni àwọn àáfàá wa àwọn ni tí wọ́n worst jù ẹ wo gbogbo ọmọ Yorùbá ẹlòmíì ti fojú wo ìṣẹ̀ṣe wo ilẹ̀ Yorùbá bíi pé bóyá ó ti o kí ni nǹkan tí ò lè jẹ́ kó wọ ìjọba ọ̀run ni ẹ wá wo àwọn tó pọ́nlé láfa ẹ wo àwọn tó pọ́nlé ní pásítọ̀ míì ọmọ orí ọmọ ọjọ́ òfin ṣoògùn owó ó rí mọ́ ṣọ́ọ̀ṣì àbí wọ́n ti wá sọ ẹ̀sìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sọ ẹ̀sìn wọ́n ti sọ di nǹkan tó jẹ́ wípé wọ́n fi ń ṣiṣẹ́ láabi bẹ́ẹ̀ ni wọ́n fi ṣiṣẹ́ láabi ṣé ká wá sọ pé wọn ò ní bẹ̀rù Ọlọ́run mọ́gàn tó ń sìn ni èmi ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ gbé wọ ilẹ̀ Yorùbá yìí kò sí kankan tó fi dà fún wa nílẹ̀ Yorùbá kọ̀ọ̀ràn bẹ́ẹ̀ níṣe lọ́tún fi ń ta àbùkù bá wa lórílẹ̀ wa ní kọ̀ọ̀ràn bẹ́ẹ̀ wọ́n fi ń ta àbùkù bá wa lórílẹ̀ wa ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ lómi àwa gbẹ́sìn rù bíi pótí o bóyá ẹ̀sìn yẹn ló máa gbé wọ ìjọba ọ̀run ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín ọ̀pọ̀lọpọ̀ irọ́ ni lórí irọ́ ló pọ̀ jù ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation la fẹ́ mo fẹ́ lè sọ pé ẹ̀sìn ilẹ̀ Yorùbá wa gangan ó fẹ́ sùn wọ̀n ju gbogbo eléyìí tó kó wá yìí lọ kò ń ṣe pé ó fẹ́ ó sùn wọ̀n ju gbogbo àwọn eléyìí tẹ́ ẹ pè lẹ́sìn mi ẹ̀sìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó jẹ́ wípé kò sí ìbẹ̀rù Ọlọ́run rárá nínú àwọn ẹlẹ́sìn yìí pàápàá jùlọ àwọn olórí wọn tó wò gẹ́gẹ́ bí ẹni iwájú láì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà wo gbogbo ọmọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni nílé lóko lọ́nà lẹ́yìn odi Yorùbá nation nìkan lọ́nà àbáyọ ṣẹ́rí gbogbo ẹ̀sìn tó gbé gẹ̀gẹ̀gẹ̀ wọ́n fẹ́ fi balẹ̀ Yorùbá jẹ́rìí pàápàá jùlọ àwọn Fúlàní wèrè wọ́n fẹ́ fi rí i pé àárín ilẹ̀ Yorùbá ò gún láti fi lè wọlé iṣẹ́ mọ̀ pé báyọ̀ ṣe nílẹ̀ Haúsá náà nìyẹn tó jẹ́ pé ẹ̀sìn ló fi dà wọ́n lédè rú ẹ̀sìn ló fi dá gbogbo ẹ̀rú gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde dúró ẹ má ṣe jẹ́ ká gbà fún wọn a ò ní gbà nítorí pé orí ilẹ̀ ti wá lélẹ́yìí àwọn àtọ̀húnrìnwá kan ò lè wá fi ọ́ ìdẹ́mọ̀ fẹ̀sìn tẹ́ ẹ bá máa practice ẹ̀sìn ẹ gba ilẹ̀ Saudi yín lọ ẹ já kàtẹ́jíṣẹ́ àwọn èèyàn ẹ já gbọ́n táwọn èèyàn sọ Yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni o ìkànjẹ́ kọ́ yóò wá pé ṣe rí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀yin lẹ́ ń ba Nàìjíríà jẹ́ pàápàá èyí táwọn náà dá sílẹ̀ Nàìjíríà òun ló lọ lọ́ọ̀kan yẹn ṣèbí ọwọ́ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ̀yin náà wo gbogbo owó tí pé wọ́n gbà lọ́wọ́ Abacha gbogbo àwọn ìjọba wa gan gbogbo àwọn owó tó ń sọ pé àwọn discover àwọn gbà a ò rí wọn tó wá fọ́nì jù wọ́n tún wá kọ̀míìtì tán wọ́n á ti dẹ́ṣọ́ táwọn ìjọba ti ṣe ń tó dáa tán wọ́n á tún pe àwọn àfáà wọ́n á tún pe àwọn pásítọ̀ kan tó máa gbàdúrà fún àwọn yẹn náà tún dìde wọ́n á tún gbàdúrà fún ẹ̀yin náà rí wípé
àwọn kó pẹ̀lú àwọn nǹkan tó ń ṣe kíni tó ń bayé jẹ́. Ìbẹ̀rù Ọlọ́run kan báyìí, ìbẹ̀rù Ọlọ́run wo ló wà lára wọn, lọ́kàn wọn? Àbí èèyàn tó jẹ́ pé ó ti pariwo iṣẹ́ ẹ̀fà lòún ṣe, iṣẹ́ pásítọ̀ lòún ṣe, ṣèbó máa wá àbí client ni wọ́n máa wá bí ọba wọ́n ọmọ yahoo wá mọ́ olóṣèlú. Ẹ wo kò wá sí èèyàn lọ́hùn mọ́. Ṣé bí Muhammadu ṣe fi lé wọn lọ́wọ́ nìyẹn? Àbí Muhammadu lọ fi jọ? Ẹ wo Yorùbá Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ẹ wo kò sí ìbẹ̀rù Ọlọ́run mọ́ra lábẹ́ bó ti wù kó rí. Gbogbo àwọn àfáà wọ́n ń ṣe bó ṣe wọ́n. Ọlọ́run wọ́n ló máa kú sùúrù o, ṣùgbọ́n gbogbo wa ni pé ẹ má wá jẹ́ kí ilẹ̀ Yorùbá wa ẹ má fi bà á jẹ́, ẹ má fi ẹ̀sìn yín ẹ má fi bà á jẹ́. Òun rèé gbogbo àwọn ìwà wèrè tẹ́ ń wù lórí wípé ẹ fẹ́ gbé ṣẹ̀ríà lọ, ẹ ti gbé ṣẹ̀ríà lọ wá nílẹ̀ ọ̀dà lẹ́ẹ̀rẹ́ ojútùú ayé yín, lẹ́ẹ̀rẹ́ ojútùú ayé yín. Ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá a ò fẹ́ ní ti ń ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá bó tilẹ̀ wù kó mọ. A ò fẹ́ ní ti ń ṣẹ̀ríà lọ bó tilẹ̀ wù kó mọ, torí pé Yorùbá Nation òun la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o, Yorùbá Nation ló lè ṣe o. Òmìnira ilẹ̀ Yorùbá òun la fẹ́. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn tún sọ. Bẹ́ẹ̀ lọ́kọ́ jẹ́ kó yé wa wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kìrìsìtẹ́nì ohun tí wọ́n ní ló fi ń tàn wá. Òun ló fi ń tàn wá. Gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká lajú, ẹ jẹ́ ká jí. Ẹ má jẹ́ kí gbogbo àwọn tí ò tó nǹkan ẹ má jẹ́ kó máa fi rú wa jẹ. Gbogbo nǹkan tí ò tó nǹkan ẹ má jẹ́ kó fi máa rú wa jẹ. La fi ń sọ pé Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, bá a ṣe paná kan nìkan ń rúwé. Mo dẹ̀ mọ̀ pé tá a bá gba òmìnira wa, gbogbo àwọn kọ̀ǹdánù rẹ̀ sì yíyọlá yọ wọ́n. Gbogbo àwọn tó fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá yíyọlá ó yọ wọ́n. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá Nation ló lè ṣe. Ẹ bá mi bó kó lọ fà. Ẹ wo ẹ bá mi tẹ̀ sójú ẹ jẹ́ kó yà àwọn èèyàn pé Yorùbá Nation ti ṣetán àti gba òmìnira. Lábẹ́ bó ti wù kó rí, àwọn ẹ̀sìn tí ò fẹ́ kí ìlọsíwájú bá wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ á yọ wọ́n. Àwọn ẹ̀sìn tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá ó gba ìtura ẹ jẹ́ ká pa á mọ́ tí ká yọ wọ́n. Ẹ wo ìyá mi, bàbá mi, ẹ share, ẹ like, ẹ subscribe jọ, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ó yà àwọn èèyàn pé Yorùbá Nation ni o. La fi ń sọ pé God bless Yorùbá Nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè tèmi o. Ó dàbọ̀.